ààrẹ òpìtàn àti Grand Mufti ilẹ̀ Ìwó ti dá sí ọ̀rọ̀ tó ń lọ láàrin ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti ọba Ghandi Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ lórí ìdí tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣe kọ̀ láti fi tó Ṣọ̀ún létí kó tó lọ sí hajj. báwo ni àṣà àti ìṣe ṣe so ìmáàmù Ògbómọ̀ṣọ́ pọ̀ mọ́ Ṣọ̀ún tó fi di dandan kí ìmáàmù gbàṣẹ lọ́wọ́ kábíyèsí kó tó lọ hajj? báwo ni Grand Mufti Ìwó ṣe dáhùn sọ́rọ̀ yìí o? kí ni wọ́n sọ? kí ni wọ́n fi ránṣẹ́ sí ọba Ghandi tó fẹ́ dàbí àrífín? ṣó ní láti jẹ́ wípé nítorí ọba Ghandi jẹ́ kìrìsìtẹ́nì ni àbí báwo? báwo lọ̀rọ̀ ṣe jẹ́ gangan? ààrẹ òpìtàn fún Grand Mufti ní àwọn ìdáhùn tó lágbára lórí ọ̀rọ̀ tí Grand Mufti sọ sí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀, pàápàá nípa àwọn gbèǹdéke tó lágbára tí Grand Mufti fún Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ yìí. wọ́n ní ọ̀wọ̀ díẹ̀díẹ̀ báyìí lára ń fẹ́. ọ̀rọ̀ wo ni Grand Mufti fi ránṣẹ́ sí ọba Ghandi? kí ni ààrẹ òpìtàn sọ nípa Grand Mufti ilẹ̀ Ìwó? eléyìí lágbára o, ó kọjá bìkẹ́fù. ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ nínú fọ́nrán yìí. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. ṣé tí chief máa bá fẹ́ lọ kírun yóò ṣe lọ gbàṣẹ lọ́wọ́ Ṣọ̀ún pé mo fẹ́ kírun o. àwọn èèyàn wa bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀gbẹ́ ojú kọ̀ọ̀kan wò, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa àìkíyèsí ọ̀rọ̀, àìdè wo ìpele ọ̀rọ̀. chief imam ó jẹ̀bi àìlọ dágbére fún Ṣọ̀ún pé tó mo fẹ́ lọ sí áàjì o. ẹ máa ń gbọ́ o, tí ó bá sí ọ̀rọ̀ tó ti wà ní kóòtù àti wàhálà awuyewuye tó súyọ, chief imam ó lọ dágbére fún bàbá wa Ṣọ̀ún, tí bàbá wa Ṣọ̀ún náà sì tún fún chief imam lówó yí pé tó gba o, owó tó fi lẹ̀ lé ní o, ètò ọ̀nà lọ́hùn ní o, báwọn ọba ṣe máa ń ṣe nù. láàánẹ́tù láyàlálẹ̀ kàṣídìn. ṣùgbọ́n wàhálà tó dé, ìjáde lórí dòwe, gbogbo ìlú tí ń bẹ ńlẹ̀ Yorùbá níbo ni chief imam ó ti lọ áàjì tí ò kọ́kọ́ ní lọ gun ọba gbọ́. ṣé ẹ ti gbàgbé pé chief imam wa náà ní bínú ní tù lórí kíni òun gba PhD yìí pé kábíyèsí sọ ní òkú òun kú oríire, pé òun pé kábíyèsí òun tún tẹ̀sí wọn àmọ́ wọn ò kí òun kú oríire, ẹja máa dé o. inú àkọ́kọ́ chief imam ó lọ dágbére fún Ṣọ̀ún pé tó mo fẹ́ lọ sí áàjì o. tó bá wu ọba máa rán ìmáàmù ní áàjì. tí ì lọ áàjì, tí ì lọ àìmọye áàjì ọdún kírísítẹ́nì ń ráwọn èèyàn rẹpẹtẹ. áàjì ọdún yìí sáwọn ìjọ mùsùlùmí kan lọ́rán chief imam ní ṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ìlọrin chief imam ní ṣé owó ara chief imam ló fi lọ ní àbí lára àwọn tó lọ ń bùkún gbọ́dá ìmáàmù wa lọ Mẹ́kà àwọn ni ìwé àmọ́ wà èyí wù kó jẹ́ yóò dágbére fún kábíyèsí pé òun lọ, torí pé kí ni ẹ mọ̀ sí mi gbọ́, ìjòyè kábíyèsí ni chief imam Ògbómọ̀ṣọ́. ẹ sì rí chief imam Ògbómọ̀ṣọ́ fẹnu ara rẹ̀ confam ẹ̀, I'm telling you the truth. ẹ sì gbọ́ láhàdátúláàlẹ̀ kàṣíbìn. ṣùgbọ́n ẹ já ṣọ́ra lórí tí a bá ń gbọ́ ẹ̀yìn lóhùn tó bá bọ́ọ̀lẹ̀ kì í ṣe é kó. bí chief imam fúnra ara rẹ̀ ọ̀fẹ́nu ara rẹ̀ sọ, mọ́sálásí tó ń wò bàbá wọn ló ní. ṣùgbọ́n nǹkan méjì, ẹgbẹ́ méjì lèmi fẹ́ ká fàyọ. àti jàǹjà ó ti yẹ kó tó, àti gun ọ̀tún àti gun òsì, ìlọsíwájú ìlú Ògbómọ̀ṣọ́ ló kù. pàápàá arọ́pọ̀lọpọ̀ iṣẹ́ ìdàgbàsókè tí bàbá wa kábíyèsí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ń ṣe, nígbà táwọn kan ń jíjú ẹlẹ́yà kí bàbá wa Ṣọ̀ún ṣe kómi ọmọ jáde gbogbo Ògbómọ̀ṣọ́. wọ́n ṣe àwọn iṣẹ́ àkànṣe tí Ṣọ̀ún lè Ògbómọ̀ṣọ́ ń ṣe. Ọlọ́run foríjì mi o, Ọlọ́run foríjì mi o, èmi ò tí ì rí ọba tó ń ṣerú ẹ̀ lọ́wọ́ ẹ̀ tó pé tí ọ̀dẹ̀ pariwo tó gbé sẹ́ẹ̀dá fúnra àwọn èèyàn wọn àìsàn lọ́gbà kábíyèsí aṣọ eléyìí sọ̀rọ̀. ẹjẹ́ ń tiẹ̀ gbé, ẹjẹ́ mọ́jẹ́ ń wéṣẹ̀ àsìkò wa, ẹjẹ́ sáré lọ wò wá, ẹjẹ́ lọ wò wá. ẹgbẹ́ pè tó sẹ̀. Salatu wassalamu ala rasulillahi wa ba'd. ń bọ̀. mo fẹ́
ọba Ṣọ̀ún tí Ògbómọ̀ṣọ́ mo fẹ́ pè wọ́n ṣàkíyèsí lórí ọ̀rọ̀ nípa ìmáàmù ọ̀rọ̀ tó ń lọ Dr. Talat láàrin ọba Yunus. Ghandi Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àti ìmáàmù Orí Ògbómọ̀ṣọ́. àwọn sẹ́ǹdì sí mi kí ni query bóyá lórí ọ̀rọ̀ bọ́n ṣe lọ hajj bọ́n ṣe yọ mufti. Ẹ má gbàgbé o wípé mo fẹ́ kẹ́ kíyèsí nǹkan mẹ́ta ní ọba Ṣọ̀ún. Christian nìyí o, ó ṣeé ṣe kọ́rọ̀ ẹ̀sìn wa kọ́ mọ́ yé yín. Ẹ sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́ bá fẹ́ máa dá sí ọ̀rọ̀ ẹ̀sìn wa. ẹ̀gbọ́n nǹkan Christian ní ọba ó ṣeéṣe kọ́rọ̀ ẹ̀sìn ọmọ yìí wọn. now Adémọ́lá Adélékè gómìnà wa nípínlẹ̀ Ọ̀ṣun ṣé kìí ṣe Christian? Ìgbà Ràífù Arẹ́gbẹ́ṣọlá ń bẹ́ẹ̀ ṣé kìí ṣe Muslim? Kò sì wá ní dá sọ́rọ̀ ìlú torí gbò ti jẹ́ pé Muslim ni o kò gbọ́dọ̀ dá sọ́rọ̀ ìlú, Christian ni o kò gbọ́dọ̀ dá sọ́rọ̀ ìlú, yóò dá sí i. Bóun ọba mọ̀ ń pa rẹ̀ àwọn ìjòyè tó mọ̀ ń pa rẹ̀ ń bẹ. Irú ẹ̀ ní Parakoyi tí ń bẹ láàfin àtàwọn ìjòyè míì. Bó o ló ṣe rí wọn ó sì pe àwọn àáfàá bó o ló ṣe rí tẹ́ ń pè lọ́ba nu. Ìlọba fi nígbà tí Islam dé ni wọ́n fi aláwọ̀ Islam náà kọ́wọ́ ààfin. Tọ́rọ̀ bá dé kọ́mọ̀dé pé ńgbà tí wàhálà bá wá dé láàfin àwa ní rẹ̀ tí ó jẹ́ aṣojú ẹ̀yin mùsùlùmí ìgbà náà lẹ́wàá máa sunkún egbére kí oye ọjọ́ gbà tí ò sí yẹn wá ń bẹ̀ ooo. Ìdí náà fi gbà yín láàyè nu náà fi ní ìmáàmù nu. Ṣùgbọ́n àwọn eléyìí ò lè mọ̀ nígbà wọn ọmọ pilẹ̀. Ìdí tí ìmáàmù fi ń wọ ààfin nu. Ó lè má jẹ́ ọ̀dà bó bá jẹ́ mùsùlùmí tí ó bá kéwú ṣé yó mọ̀ ń pa ẹ̀sìn. Tó bá jẹ́ mùsùlùmí tí ó bá kéwú ṣé yó mọ̀ ń pa ẹ̀sìn. Tó bá jẹ́ mùsùlùmí ọ̀yà ẹja máa pe àwọn ọba tọ́jọba mùsùlùmí látòrí Olúwo ọ̀yà bàbá wa kábíyèsí Olúwo ẹ wá ṣàlàyé bá ṣe ń wẹ ìwẹ̀ jánábà fún wa o, ẹ wá ṣàlàyé bá ṣe ṣàlùwàlá o, ẹ wá ṣàlàyé òpó márùn-ún ìsìláàmù kó yanjú, ẹ wá ṣàlàyé fíkìú fún wa. Tẹ̀fsírì àwẹ̀ lọ́lọ́ yìí gẹ́gẹ́ bí emir èmi rò pé bàbá wo Olúwo ẹ kí wọ́n máa ṣe tẹ̀fsírì láàfin Ìwó fún wa ni kí wọ́n máa tú àlùkùránì kí wọ́n sì máa gbé ṣẹ̀ríà àkàlẹ̀. Ẹ wo bàbá wa Wàsíìrì ilẹ̀ Ìwó wọ́n ṣàlàyé nípa àwọn ṣẹ̀ríà àti ìwọ̀ láàrin mùsùlùmí nípa ọ̀rọ̀ owó yíyá àtọ̀rọ̀ owó èlé. Bóyá nínú ọdún iná ni ẹ ń bá gbọ́ yọ mọ̀ pé ohun mímọ̀ ní í sọ̀rọ̀. Wọ́n sọ̀rọ̀ lórí wáàsí ńgbà náà ẹ ń bá gbọ́ pé tí kì í bá ṣe bọ́rọ̀ ṣe jẹ́. Mo tún sọ ńgbà náà pé bàbá yìí tó Wàsíìrì ilẹ̀ Yorùbá ṣe àmọ́ kèé ṣe Olúwo ni ó fi jẹ́ torí pé ìmọ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀. Tó bá sì rí nǹkan tí bàbá ẹ̀ bá rí nǹkan tó bá ti jẹ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn kíá ni ó sì dìde tí ó sì ṣàlàyé rẹ̀. So nígbà tí Ṣọ̀ún etí wá ṣe mùsùlùmí ìyún wá túmọ̀ sí wípé kò lè dá sí ọ̀rọ̀ ìlú tẹ́ bá lọ kó bá. Èmi ẹ ṣe Christian ní ìsìn mi ẹ ṣe lẹ́sìn ìbílẹ̀ àmọ́ ǹtọ́ bá kún kálukú èmi a máa sọ èyí sì mẹ́rin rẹ̀ wá bẹ́lẹ̀ ṣe rí ni. Ẹni tó kọ́kọ́ gba professor nínú Arabic ní Nàìjíríà Professor Isaac Christian ní. Ẹni tó kọ Mújídù dictionary ńlá tó tóbi tá àkọ́kọ́ rí fún gbogbo mùsùlùmí ayé àti ẹni tí ẹ ṣe mùsùlùmí ní Arabic kìí ṣe mùsùlùmí Christian ní. Ẹni tó kọ́kọ́ tú Kùránì sí English kìí ṣe mùsùlùmí Christian ní John Sale. Ọmọ Lebanon ilẹ̀ tó kọ́kọ́ tú lọ́kọ́ ṣe Mújídù. Professor Isaac lọ́kọ́ gba professor in Arabic ní Nàìjíríà Christian ní. So kí wọ́n á ní dẹ́n? Bí èèyàn ẹ ṣe mùsùlùmí ò ní kọ́ mọ̀mọ̀ nípa ìsìláàmù. Àìmọye àwa táyé ṣe Christian tá a mọ ẹ̀ sí Christianity ju Christian mi lọ. Tí Christian tí ó sọ pé òun ọ̀fẹ́ yìí mi jẹ́lẹ̀ nípa ọ̀rọ̀ Christianity yóò múra. Mo mọ Bible ó dà mí lójú ni kì í ṣe tọ̀rọ̀ ẹnu. Èmi gan mọ̀ pé mo mọ Bible bí mo ṣe mọ ìtàn mo ṣe mọ Bible. Kí wá ni tó ńgbà Ṣọ̀ún etí wá ṣe mùsùlùmí yóò wá ní pé kò lè gbàgbọ́ yé. Tó bá lọ ṣe religion study ńkọ́. Èyí tó bá wá kú ẹnìkan mọ̀ tán iná ẹ̀ ní ìgbìmọ̀ àwọn àáfàá ṣe máa ń wà. Ẹnìkan mọ̀ tán ìwọ lè máa Àlùkùránì kó ṣe páládìsì lè wọ ẹlòmíín sí àgbo lè gbóná nínú fíkìú
ẹlòmíràn gbé ṣẹ̀ríà ni ìmọ̀ lọ rẹpẹtẹ nínú Islam. ìyẹn ọ̀wá sọ yí pé nígbà tí èyí ti ṣe mùsùlùmí kò lè dá sọ̀rọ̀ wa. ẹja máa gbọ́ lọ. pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí kò sí bẹ́ẹ̀ ṣe dá sí lọ́nà àjà táwọn èèyàn ò ní rò bí nítorí pé ẹ jẹ́ Christian lóde ẹgbẹ́gbèsè tẹ́ gbé nàbà wà tí wọ́n fẹ́ pín ṣàkíyèsí sí. ẹlẹ́ẹ̀kejì ìjà ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀ o tí ẹjọ́ sì ń bẹ ń kóòtù. wọ́n gbé yín lọ sílé ẹjọ́ pé ẹ̀lẹ́tọ̀ọ́ àti àwọn ẹjọ́ ń bẹ ń kóòtù ẹ tí wọ́n lọ yíṣù kwérì. mo fẹ́ kẹ́ wo abala kejì yẹn náà dáadáa. yín fi ilẹ̀ kẹ́ gbọ́ dáadáa. ẹlẹ́ẹ̀kẹta ìyẹn lọ jọ́sìn ọ lọ ṣẹ̀sìn ọ yàtọ̀ sí culture o ẹ jọba lórí ẹ̀sìn wa o. ṣe é gbọ́. kò sí ọba náà lórílẹ̀ ayé yìí tó ní agbára kankan àbí àṣẹ kankan lórí ẹ̀sìn wa Ọlọ́run tàbí ànábì nìkan. ọba Saudi ń yọ ìmáàmù ń yọ ìmáàmù Saudi gan. kò ní di Dr. Tolhat Yunus kò ní ìdí àti gba permission lọ́wọ́ yín nítorí reason mẹ́ta. reason aláwọ̀kọ́ ni wípé ẹ̀yin gan bẹ́ẹ̀ sí wa hàn àwọn ilé ọ̀dọ̀ yín o wọ́n láwọn ọmọ yín rí. ṣe é gbọ́. ẹjọ́ sì ń bẹ kóòtù wọ́n ti yọ yín kóòtù ẹ̀ àbí ni. ṣe é mọ́ títẹ̀ wá ń dùn mí ní ìsìn ni pé àsìkò pé gbogbo èyí sọmọlé ẹni tí ń sọ̀rọ̀ náà ní ìsìn wọ́n ti gbé jáde náà pé ìgbéra lòun náà. àmọ́ lọ́dọ̀ tèmi èmi mọ̀ pé wọ́n ń lẹ̀ mọ́ mufti tàwọn ń wò lára ni torí wọ́n ní pé èmi mọ̀ pé àlẹ̀mọ́ lè yàn tíjà bá dé lórí ń dòwe tíjà bá dé lórí ń dòwe ṣùgbọ́n tọ́mọ ọkọ bá ń wùwọ́ ọmọ àlè wọ́n máa fi ọ̀rọ̀ ọmọ àlè kàn wọ́n máa fẹ̀sùn ọmọ àlè kàn jájọ́ lọ́tọ́ àwọn yẹn bá bẹ̀rẹ̀ sí ọ̀dà bí ẹ tó fẹ́ sòṣèlú ni tẹ́ bá tọwọ́ bọ ọ̀rọ̀ èèyàn ibi téèyàn ò yọ ọ̀bà rẹ̀ èèyàn ẹja máa gbọ́ lọ. ẹsẹ̀ rẹ̀ ò tí ì dúró tó tó ń wí ìzùkú èrì sẹ́nìkan. ṣẹ̀gbọ́ ẹsẹ̀ nìkan ìjọba sọ̀hún bàbá wa sọ̀hún. ẹ wò dáadáa. Number 2 ó ní wípé ẹ lẹ́tọ̀ọ́ àti kọ kwérì yìí torí pé Christian nìyí gẹ́gẹ́ mo ṣe sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. ẹ máa gbọ́ ẹ wá sì gbọ́n tí màmú fúnra rẹ̀ ó fi máa rẹ̀ sọ. kọ́ sí ẹ̀ ń bá jà tẹ́lẹ̀. wọ́n ní inú ẹ̀sìn rẹ̀ ní bí yín àbí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ò yé yín. Number 3 ó yẹ ìsinmi ó yẹ kẹ́ ẹ jẹ́ kí ìfihàn wà kẹ́ ẹ ti kóòtù dì náà kẹ́ ẹ parí gbogbo tí ń bẹ ńlẹ̀ kẹ́ ẹ parí ẹ̀. ẹ lọ ronú dáadáa ọba Ṣọ̀ún ká lọ́ba náà nílùú Ògbómọ̀ṣọ́ tọkọrú kwérì bẹ́ẹ̀ rí. ẹ má gbàgbé orin pé nílé yìí náà wọ́n ti yan ọba kata tó yọ. ẹ má bọ ọkọ lé yẹn jẹ́ ẹ sì má bà ipò Ṣọ̀ún jẹ́. àrùdù sí èèyàn lọ hajj gẹ́gẹ́ bí ìmáàmù mùsùlùmí kò sí ọba kankan tí Islam ń bẹ lọ́wọ́ rẹ̀ àbí lábẹ́ rẹ̀ kódà àwọn ọba Mẹ́kà. ọba Mẹ́kà ọmọ Mẹ́kà amásàbòsí. ṣé ìmáàmù yóò kọ́kọ́ máa gbàyànjá lọ́wọ́ yín kó tó kírun wákàtí 5 àbí yóò wá gbàyànjá lọ́wọ́ yín kó tó kí jímọ̀. ẹsẹ̀ wo ti mọ́sálásí nígbà wọn ti mọ́sálásí. ẹ̀sìn wa ara ètò wa ni tí agbára ìjọba gan ọ̀ka láti sọ fún ayé pé a gbọ́dọ̀ ṣe dẹ́sẹ̀ pé ìjọba ní gbogbo wa wà lábẹ́ rẹ̀. covid wọ́n ní a máa lọ mọ́sálásí òfin ìwọlẹ̀ rẹ̀ wọ́n ní a máa lọ àjẹ àjókòó. òfin ìwọlẹ̀ ní tó ju òfin Nàìjíríà lọ fundamental human right freedom of religion kò sí òfin àfikán tó ju òfin Nàìjíríà lọ. tẹ́ ẹ mọ́fin táwọn ẹgbẹ́ Islam bá ṣe tábàbá rẹ sọ nípa pé bẹ́ẹ̀ òfin kan bẹ́ẹ̀lẹ̀ kápẹ́ bá gbófin rú ẹ̀ kò débi ẹ̀sìn wa o. Islam ni ìmáàmù ń ṣe Islam là ń ṣe ara Islam ni hajj kìí sara kọ́tọ̀ ẹ̀ jẹ́ ọba lórí Islam tẹ́gbọ́n ẹnìjọba àlú o tẹ́ bá fẹ́ ṣe ọba àlú yín kódà Nàìjíríà gan tó jẹ́ aláṣẹ. ẹ má sì gbọ́ lóòótọ́ ni Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọ̀jọba lórí Islam àmọ́ jọba lórí mùsùlùmí ọ̀jọba lórí mùsùlùmí Ògbómọ̀ṣọ́ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ sọ pé òun lágbára ju Ṣàngó lọ àmọ́ ọ̀jọba lórí bàbá oníṣàngó
Ṣàngó Ògbómọ̀ṣọ́ ò sọ pé òun lágbára ju Jesus Christ lọ àmọ́ jọba lórí àwọn ọmọlẹ́yìn Jésù. Ṣàngó Ògbómọ̀ṣọ́ ò sọ pé òun lágbára ju ànábì Muhammadu lọ sallallahu alaihi wasallam ṣùgbọ́n jagbe ọba lórí gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́. So kò sẹ́ni tó sọ pé mùsùlùmí sọ pé òun jọba lórí Islam àbó òun jọba lórí Christianity àbó òun jọba lórí Ọya àbọ̀ jọba lórí ẹ̀yin tẹ̀ ń ṣe ẹ̀sìn ọmọ Ṣọ̀ún ni wá. Mr Mufti tàwọn Ìwó mo rò pé ó ti yé ọ. Gómìnà Ṣèyí Mákindé ò jẹ gómìnà lórí Islam àmọ́ jẹ gómìnà lórí àwa tá à ń ṣe Islam. Gómìnà Ṣèyí Mákindé ò jẹ gómìnà lórí kíni o Christianity àmọ́ jẹ ọba lórí àwa tá à ń ṣe Christianity. Gómìnà Ṣèyí Mákindé kò jẹ ọba lórí Ọ̀rúnmìlà àkọjẹ gómìnà lórí Ọ̀rúnmìlà àmọ́ jẹ gómìnà lórí kíni o àwa tá à ń ṣe Ifá. Só ti yé ara tí ilé ẹ̀kọ́ ìfiwà náà nu yóò tún ti yé ọ báyìí nítorí mi ọ̀rẹ́ mi ni ọmọdé yìí ẹ̀jẹ̀ kásáré lò mọ̀ díẹ̀ fún mi. ìjọba Nàìjíríà tó dá láṣẹ ọ̀làgbára lórí Islam wa ó fún wa láàyè Islam wa. bẹ́ẹ̀ni kásáré ló ní ẹ má lọ mọ́sálásí kẹ ẹ má lọ Mẹ́kà kẹ ẹ má. kábíyèsí ariwo ti pọ̀ jù lórí yín láìpẹ́ tẹ́ ẹ bá ṣọ́ra gbogbo àwọn mùsùlùmí á jáde ìmáàmù tọ́lọ́ yàn fún yín ń bẹ̀ yẹn tọ́lọ́ yàn fún yín ní Ògbómọ̀ṣọ́ ìmáàmù gbogbo àwọn mùsùlùmí lẹ́yìn ìbàdàn tí nǹkan kan bá ṣe ó sí ìlú náà láti ní jáde láti sọ fún ìjọba. ìpínlẹ̀ Ọ̀ṣun sí ìpínlẹ̀ Ọ̀yọ́. ẹ bá lọ rọ ntẹ́ǹsì fún yín ju ọ̀sẹ̀ kan lọ. ṣe é gbọ́. àwa mùsùlùmí ilẹ̀ káàró òjìrì á jáde. ẹ̀wọ̀n mùsùlùmí wo wọ́n lè wọ tàwọn. bóyá mo bá ṣe ni kọ́ yọ yín àbí kó fún yín lànà bẹ́ẹ̀ ṣe máa ṣe bẹ́ẹ̀ mọ ìlànà tó yẹ kẹ́ máa tẹ̀lé. ẹ má dogun ẹ̀sìn ẹlẹ́ àwọ̀ ọ̀jágun ẹ̀sìn o. ẹ ti ẹ̀já. a ṣe wàhálà o. ẹ̀já. kò sígbà kan tí mùsùlùmí máa fa wàhálà o. mo dẹ̀ sọ fẹ́ yẹn mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ náà yìí pé kì í sọ̀rọ̀ wàhálà lèyí. a fún ọba ní ọ̀sẹ̀ kan péré. ọjọ́ méje. ó kọ̀ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ àrífín náà ni kí wọn máa sọ pé ẹnìkan sọ fún wọn. kábíyèsí Ṣọ̀ún ni àrífín. ta ló ń tọ̀hún. ṣe é gbọ́ kábíyèsí Ṣọ̀ún ni àrífín kábíyèsí Ṣọ̀ún ni ta ló ń tọ̀hún. Ṣèyí Mákindé gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ àti gómìnà wa Adémọ́lá Adélékè ẹnjìnìà Ṣèyí Mákindé ojúgbà mi tì o tẹ́ ẹ̀ bá gbégbésẹ̀ lórí ọ̀rọ̀ ojúgbà mi tì bàbá ìtìjú ńlá Ṣọ̀ún kábíyèsí Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ni àrífín kábíyèsí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ni ta ló ń tàn tẹnu kínní yóò sì gbákọ́sọrú ẹ̀ sólúwo tó ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ wọ́n ti láwọn ń bọ̀ àwọn fẹ́ lọ́jọ́ méje àwọn ò ní gbà yín bàdàn o torí Ògbómọ̀ṣọ́ tóbi kò síbi tá a kò yí sí o ibi tẹ́ ẹ bá sálù ni ẹ sálù báyìí wọ́n ti láwọn ń bọ̀ o àwọn ti fún yín ní ọjọ́ méje tó yẹ bá ti fún ọba àlú lọ́jọ́ méje wọ́n ń bọ̀ wá báyìí nínú bóyá wọ́n wà kó kùkú lọ́wọ́ tí wọ́n máa kó yín nínú kùkú ni o. ayé ń bàjẹ́ ṣàìtọ́ni ń ba ayé jẹ́ Ọlọ́run ò bínú ẹ̀wọ̀n nǹkan wọ́n ń fún ọba ní ọjọ́ méje 7 days wọ́n fún kábíyèsí lọ́jọ́ méje kábíyèsí àbáyé ká o ó di 2 lónìí ó di 2 èjì ọdọọjọ́ méjì lónìí. ṣó yẹ kọ́rọ̀ yìí le tó yìí ni báwo ló ṣe yẹ kó rí gangan tó bá jẹ́ wípé àkọsílẹ̀ tó dájú wà tí wọ́n sì ń tẹ̀lé dáadáa tí gbogbo òfin tó so ààfin tó gbé ààfin ró gbogbo ẹ̀ wà ńlẹ̀ wọ́n sì ń tẹ̀lé kò yẹ kírú àwọn ọ̀rọ̀ báyìí tún máa dá wàhálà lẹ̀ àmọ́ wọ́n ní ìjà ló dé tó rìn dòwe gómìnà Mákindé ó ṣeé ṣe kán ní láti dá sọ̀rọ̀ yìí ní kíákíá o kó tó kọjá ohun tẹnikẹ́ni lè lérò wọ́n ní ọba ba lórí ohun gbogbo ṣùgbọ́n níbi tọ́rọ̀ dé dúró yìí ó jọ pé ọ̀rọ̀ yóò fẹ́ rí bẹ́ẹ̀ mọ́ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó jáde lẹ́nu Grand Mufti ilẹ̀ Ìwó àwọn ọ̀rọ̀ tí wọ́n fi ránṣẹ́ sí kábíyèsí nínú fọ́nrán yìí ẹ̀yin èèyàn kí lè ròyìn lórí ọ̀rọ̀ pàápàá lórí àwọn ọ̀rọ̀ kàǹkàkàǹkà tí Grand Mufti ń sọ tí wọ́n fi ń ránṣẹ́ sí kábíyèsí ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching.